A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá fún yín, òun náà ni ọ̀rọ̀ tó ń lọ, ọ̀rọ̀ tó ń mì gboro nípa gbajúgbajà ọmọbìnrin Tobi Amusan tó yan eré sísá, tó yàn láàyò. Tobi Amusan ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń sọ̀rọ̀ nípa rẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí Tobi Amusan? Kí ni nǹkan tó ń kojú Tobi Amusan lọ́wọ́? Kí ni Tobi Amusan kí ló ń kojú lọ́wọ́ láwùjọ àgbáyé lẹ́nu iṣẹ́ tó yàn láàyò? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa láti ìbẹ̀rẹ̀ fídíò yìí títí dé ìparí. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé e, ìròyìn jẹ́ ká mọ̀ wípé Tobi Amusan ó ń kojú ẹ̀sùn kan tí wọ́n fi kàn án. Ìyẹn àjọ tí ó ń rí sí eré sísá lágbàńlá ayé. Wọ́n fi ẹ̀sùn kan tó lágbára wọ́n fi kan Tobi Amusan. Ẹ̀sùn tí wọ́n fi kan Tobi Amusan yìí ó ní ó ti wá ń kọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú, kódà káàkiri àgbáńlá ayé, wípé ṣé Tobi Amusan ṣé yóò bọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kan yìí, àti wípé ṣé ẹ̀sùn tí wọ́n fi kan Tobi Amusan yìí ṣé kò ní jẹ́ bí adínàgbò òkú fún un láti kópa nínú ìdíje eré sísá ti àgbáyé èyí tó fẹ́ wáyé nínú oṣù kẹjọ ọdún 2023 tá a wà yìí. Tobi Amusan òun gan ti wá jáde, ó ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń lọ. Kí ni Tobi Amusan wí? Kí ni Tobi Amusan sọ? Kí gan ni ẹ̀sùn tí wọ́n fi kan Tobi Amusan? Ẹ̀sùn tí wọ́n fi kan Tobi Amusan ó ní wípé Tobi Amusan ó kùnà láti ṣe àyẹ̀wò oògùn olóró láàrin oṣù 12 tí í ṣe ọdún kan, léyìí tí kò sì tọ́, tí kò sì bá òfin mu, gẹ́gẹ́ bí ètò àti ìlànà tí abala kan nínú àjọ tó ń rí sí eré sísá lágbàńlá ayé, ìyẹn Athletic Integrity Unit. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní Tobi Amusan kó ti kùnà láti ṣe àyẹ̀wò oògùn olóró gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ, bó sì ṣe wà nínú ìlànà àti òfin tó gbé eré sísá dúró lágbàńlá ayé láàrin oṣù 12 síra wọn, ìyẹn ọdún kan. Wọ́n tẹ̀síwájú wípé kíkùnà tí Tobi Amusan tó kùnà láti ṣe àyẹ̀wò lẹ́ẹ̀mẹ́ta léraléra láàrin ọdún kan yìí, pé tó bá lọ jẹ̀bi ẹ̀sùn náà, pé yóò jẹ̀bi adínàgbò òkú tí yóò sì ṣe àkóbá fún un láti kópa nínú ìdíje eré sísá lágbàńlá ayé, ìyẹn World Championship 2023 tó fẹ́ wáyé nínú oṣù kẹjọ. Kódà a rí gbọ́ wípé àjọ yìí, ìgbìmọ̀ yìí, wọ́n ní tí Tobi Amusan tó bá jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan yìí, tí iṣẹ́ ìwádìí, àwọn ìgbìmọ̀ ìwádìí tí wọ́n bá fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ àti lódodo ó ní Tobi Amusan wípé ó kùnà láti ṣe àyẹ̀wò oògùn olóró lẹ́ẹ̀mẹ́ta léraléra láàrin ọdún kan. Wọ́n ní lára ìjìyà tí àwọn ò fún Tobi Amusan ó ní wípé kò ní láǹfààní láti kópa nínú ìdíje kankan fún odidi ọdún 2 gbáko. Àwọn ìròyìn yìí tó ti wá ń kọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú, pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé, wípé ṣé ìṣe àkóbá ńlá rèé ni fún Tobi Amusan, àti wípé kí ló dé, kí ló ṣẹlẹ̀
tó fi jẹ́ pé irú àkókò yìí ò ní wọ́n wá gbé irú ẹ̀sùn báyìí kojú Tobi Amusan. Òun náà wá jáde sí ìta gbangba lórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀. Ó sì kọ wípé ọwọ́ mi mọ́ gidigidi, mi ò sì ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe àyẹ̀wò oògùn olóró. Ẹ wò ó, mo nígbàgbọ́ wípé ẹ̀sùn náà máa yanjú. Màá sì láǹfààní láti kópa nínú ìdíje eré sísá lágbàáyé ti ọdún 2023 èyí tó máa wáyé nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Tobi Amusan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti sọ sí orí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀. Ó ní ìròyìn náà pé ó bá níjà fò lótìtọ́, pé ó sì ya òun lẹ́nu, kódà ó dẹ́rù bà òun. Ṣùgbọ́n òun nígbàgbọ́ pé ara ìdojúkọ, ara ìṣòro, ara ìpèníjà ó wà fún aláṣeyọrí òní eléyìí. Wọ́n fọkàn gbogbo àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà balẹ̀, gbogbo àwọn ọmọ Yorùbá àti gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri àgbáláyé wípé òun nígbàgbọ́ wípé òun máa borí ìpèníjà, ìṣòro tó wà níwájú òun yìí. Ẹ̀yin gẹ́gẹ́ bí olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa, kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín kí ẹ̀yin lè rí sọ sí ẹ̀sùn tó wà níwájú Tobi Amusan yìí? Ṣé Tobi Amusan ṣé ẹ̀yin lérò pé yóò bọ́ nínú àkóbá ńlá yìí, ẹ̀sùn ńlá yìí? Àbí kí gan lẹ rò pé ó lè fa irú ẹ̀sùn tí wọ́n fi kan Tobi Amusan yìí lásìkò yìí? Ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ fi ṣọwọ́ sí wa, à á kà á, à á sì gbé yẹ̀wò. Nínú ìròyìn míì, láìpẹ́ yìí ó ní gbajúgbajà òṣèrékùnrin Ọdún Adékọ́lá ló ṣe àgbéjáde eré sinimá kan tó pè ní Òrìṣà. Lópin ọ̀sẹ̀ tó kọjá, ó ní Ọdún Adékọ́lá ló ṣe ayẹyẹ àkójáde eré sinimá rẹ̀ tó pè ní Òrìṣà, tó sì jẹ́ pé gbogbo àwọn òṣèré tó kópa nínú eré sinimá yìí ó ní wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ àkójáde eré sinimá náà. Kódà a rí lára àwọn òṣèré orí ìtàgé, òṣèré orí sinimá tó jẹ́ pé wọn ò kópa nínú eré sinimá yìí, tó sì jẹ́ pé àwọn náà péjú, wọ́n pésẹ̀ síbi ayẹyẹ àkójáde eré sinimá Òrìṣà tí Ọdúnladé Adékọ́lá tó gbé jáde. Ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ lọ́jọ́ náà, lọ́jọ́ ayẹyẹ àkójáde eré sinimá Òrìṣà, ó ti ń jẹ́ kàyéfì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àwọn òṣèré wa. Kí ló ṣẹlẹ̀? Kí ló wáyé lọ́jọ́ tá à ń sọ yìí níbi ayẹyẹ àkójáde eré sinimá Òrìṣà tí Ọdúnladé Adékọ́lá tó gbé jáde? Ohun tó ṣẹlẹ̀ ó ní pé bí Toyin Abraham àti olólùfẹ́ rẹ̀ gbà kan tá a lè pè ní ọkọ rẹ̀ gan, ìyẹn Niyi Johnson, bí wọ́n ṣe pàdé ara wọn níbi ayẹyẹ ìkójáde eré sinimá Òrìṣà yìí, tí àwọn méjèèjì tí wọ́n bẹ̀rẹ̀ sí dọ̀wẹ́kẹ̀, tí wọ́n bẹ̀rẹ̀ sí kíra wọn, débi wípé àwọn méjèèjì wọ́n ń dì mọ́ra wọn lójú àgbo ní gbàgede. Dídìmọ́, kíkíra, ṣíṣe àṣepọ̀ Niyi Johnson àti Toyin Abraham yìí ló ti wá jẹ́ bí kàyéfì àbí bí ìyàlẹ́nu sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ eré sinimá, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Toyin Abraham àti Niyi Johnson, wípé
ó dàbí ẹni pé kò sí ìjà mọ́, kò sí awuyewuye mọ́, kò sí ọ̀tẹ̀ mọ́, kódà kò sí ìkùnsínú mọ́ láàrin Toyin Abraham àti Niyi Johnson. Ẹ gbọ́, ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wá, pẹ̀lú tó ṣẹlẹ̀ lọ́jọ́ ìkójáde eré sinimá òrìṣà yìí ti Niyi Johnson àti Toyin Abraham táwọn méjèèjì pàdé lójú àgbo tí wọ́n sì kíra wọn, tí wọ́n dì mọ́ra wọn, tí wọ́n jọ ń dọ̀wẹ́kẹ̀, tí wọ́n jọ ń ṣàwàdà. Ṣéyìí túmọ̀ sí wípé àwọn méjèèjì wọ́n ti fẹ́ padà, àbí ọ̀rọ̀ mi ò ti yé yín, àbí nǹkan kan tó ti ń lọ láàrin àwọn méjèèjì ni? Kí ni ìwòye ti yín? Kí ni ọ̀rọ̀ ti yín? Tàbí kí ni èrò ti yín gan lórí ìṣẹ̀lẹ̀ náà? Ẹ jẹ́ ká gbọ́, ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí.